Gbàgede Ìmọ̀ TV níbi wọ́n ti ń dábìí ẹ̀dùn tí wọ́n ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV láti ń gbóhùn sáfẹ́fẹ́ láti ń dábìí ẹ̀dùn tá ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV, Gbàgede Ìmọ̀ TV, ọgbọ́n ń bẹ, òye ń bẹ, ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ní Gbàgede Ìmọ̀ TV. Ẹ máa wò ó, ẹ máa gbọ́. Mo rí fídíò kan, fídíò yẹn bá mi nínú jẹ́ gan-an. Wọ́n á bira mi léèrè pé kí ló dé tí ìran yìí rí báyìí. Torí gbogbo àwọn tó ti ṣe wá lóore tẹ́lẹ̀ náà nílẹ̀ Yorùbá, ẹ lọ wo ìtàn wọn, Yorùbá padà fi buṣú wọn ni. Yorùbá ló dájọ́ ẹ̀wọ̀n fún Awólọ́wọ̀ ládùúgbò gbogbo orí táwólọ́wọ̀ sílẹ̀ Yorùbá. Western region bó ṣe wá lórí yẹn tó Yorùbá ẹgbẹ́ wa náà tì sí pé kó lọ dájọ́ ẹ̀wọ̀n fún, ó dẹ̀ fún lọ́dún 10 ṣáńgílétì. 10 good years. Ìgbò ló wá tú Awólọ́wọ̀ lẹ̀, kìí ṣe Yorùbá ẹgbẹ́ wa. Ládùúrò nǹkan tí Awólọ́wọ̀ ti ṣe. Ok. Ṣónẹ́kàn ó ní Fúlàní tì sí, ó làwọn Nọ́tánà tì sí nígbàtí Babangida sá lọ tó lóhun step aside. Ta ló gbéjọba fún? Yorùbá. Òwe ní Babangida pa. Ó bá mú ẹ̀hún má tú ọmọ ẹ̀yẹ ẹlẹ́ o, má gbéjọba fún ó yà step aside, ó yà sá lọ. Nígbà tó rí páwọn Northerners ẹgbẹ́ òun ti threaten òun pé tó bá gbé Fábíọ́lá pẹ́rẹ́, ó wò pé tóun máa ṣe ni pé òun á gbé fọmọ ìyá Abíọ́lá, gbé fún Ṣónẹ́kàn. Ṣónẹ́kàn débẹ̀, oyin tó kán sí lẹ́nu ó takùtì. Bókọ̀rọ̀ kí Ṣónẹ́kàn gbé fọmọ ìyá ẹ̀ kó wò pé I damn the consequence, kí ló fẹ́ ṣẹlẹ̀. Ó rí pé dùn, ó rí gọ́fìmẹ̀ntì ọ̀fẹ́, ó yà takùtì. Kí ló wá ṣẹlẹ̀ sí Ṣónẹ́kàn? Oṣù mélòó ló lò? Kó lóṣù 3 tábàṣà ti gbébọn sí létí tóun náà ti yà step aside. Tó bá jẹ́ Fúlàní ni wọ́n gbéjọba yẹn fún, kó jẹ́ Fúlàní ni Yorùbá kọ̀ láti pronounce as winner, tí Yorùbá wá lọ tó wá gbéjọba fún Fúlàní, ẹgbẹ́ tó gbé ìjọba fún Fúlàní, pẹ̀lú ògbó ọlọ́jọ́ wọ́bẹ̀ ló máa announce Fúlàní tó win election. And that was what Abiola was expecting. Abiola ń retí nìyẹn. Ó di mélòó? Ó di méjì. Yorùbá náà ló tó tán Abiola kó lọ announce rẹ̀, kó lọ declare. Go and declare yourself. A wà lẹ́yìn ẹ̀, òun náà wájú owó ẹ̀yìn, kò mọ̀ pé àwọn àtànnijẹ ló pọ̀. Yorùbá wọn bọ́n tí lùlù máa jó lọ mú gbọ́ ẹ̀yìn ẹ̀ fún yàn. Kó wá forí ṣe fọrùn ṣe kó ya gbogbo ara ẹ̀ sí irọ́ wọn afadà fi bí ṣú ẹ pé Yorùbá ṣọ́ra. Lèyàn ṣe gbọ́dọ̀ máa open brain ara ẹ̀ kó tó hùwà, kó tó jà torí Yorùbá. Ṣó yẹ ká rí ọmọ Yorùbá kan ní tí Ìgbòho tán release Ìgbòho yìí, ṣó yẹ ká rí ọmọ Yorùbá kan kó tún máa against bí wọ́n ṣe release Ìgbòho. Tẹ́ bá gbàgbé níbi December kò pẹ́ tán release Ìgbòho, mo wá sọ níbí lórí program pé àwọn kan pè mí lórí phone, ẹniyẹn lára àwọn conversation wa ntẹ́niyẹn sọ ni pé bọ́n ṣe release Ìgbòho yẹn ó kú tóun lọ́rùn kí Ìgbòho wà lẹ́wọ̀n ju mọ́ bó ṣe gba conditional release lọ. Mo ṣe fídíò yẹn gbà ẹgbẹ́ ìbárántí. Àṣàwọn tó nírònú yẹn pọ̀ nínú ọmọ Yorùbá. Mo mà lálí máa yẹn jọ yẹn o, mo lálí ẹ̀gàn tààrà, mo dẹ̀ fún lésì. Ẹ̀yin èèyàn wo fídíò yẹn kí n má fi yẹn gbà táyì. Ṣé believe àwọn tó nírú ronú yẹn pọ̀, àwọn eléyìí ò tiẹ̀ wá gbé pamọ́, wọ́n ti ṣe fídíò fún jáde síta ni. Tán ní Ìgbòho ṣe àwọn ọ̀dàlẹ̀ ní Ìgbòho ti dálẹ̀ Yorùbá. Kí dẹ̀ nílẹ̀ tó dà ní pé wọ́n conclude lẹ́mìí ara wọn wípé
Ìgbòho gba owó lọ́wọ́ Tinubu, Ìgbòho ti di campaign manager Tinubu, lólùgbèjà ní kò sí. Now ọlọ́jàjàbá kó o ṣe Yorùbá wà bẹ́ẹ̀ ní tí máa ń sọ nìyẹn lórí Tinubu. Ọmọ ẹni ò lè ṣe ní bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. The worst di Tinubu is better than the best Fulani or Igbo. Fún àwa Yorùbá o, the worst Tinubu say is better than the best Igbo or best Fulani. Quote me anywhere. Because there are some things tá máa gbà easily lọ́wọ́ Yorùbá tá ní lè gbà láíláí lọ́wọ́ the best Igbo or the best Fulani. No matter how worst tí Tinubu jẹ́, there are some areas tó ń wọ́n ṣe wà máa fúnra ẹ̀ lórí pé Yorùbá ni mí. Ara ẹ̀ ní títí Ìgbòho yìí tó bá jẹ́ Fúlàní ló wà lórí oyè. Ṣé bàbá Ládọjà kú gidi lọ s'Àbújá wọn á lọ bá pé fọmọ mi lẹ adẹ́fílẹ̀ àbí tó bá jẹ́ Yíbò. Now back to our discussion. Tinubu fi Ìgbòho sílẹ̀, and mark you, n tí ó yí ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ó pọ̀ ju tó yí ọ̀pọ̀lọpọ̀ lọ. Gbàrà tó ti fi Ìgbòho sílẹ̀ làwọn ọ̀tá Ìgbòho tá a jọ jẹ́ Yorùbá tó fẹ́ kán rìlíìsì Ìgbòho ti bẹ̀rẹ̀ ẹkún náà bẹ̀rẹ̀ sí ní sunkún ẹ̀ẹ́dẹ̀ fọmọ ọlọ́mọ lọ́rùn lẹ́tọ̀rí Ọlọ́run. Ta ni Ìgbòho lè jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tàbákùrú ẹ̀ tàbọ́mọ ẹ̀ nínú gbogbo ẹ̀yin tẹ̀ ń plan ní ìfùfún tó máa ṣàdúrà kọ́mọ òun yẹn dúró ní kó jẹ́ fún jítífù kù. Àbẹ́mọ̀ pé tí Tinubu bá kó lórí oyè lẹ́ni gbámú tí wọ́n dẹ̀ yọ wọ́n tẹ́jú kó lórúkọ Ìgbòho ó parí fún Ìgbòho nìyẹn. Kò lè wá ní ilé ẹ̀yẹ wá lóun wá sùn ìzílì mọ́. Àfi bàbá Dágbéyà yọ wá tó ṣe náà ló bá máa ṣe. Ìgbà tó dẹ̀ ṣe nígbà tí Tinubu wà ńbẹ̀. Ó lè jẹ́ Fúlàní ló wà ńbẹ̀ kó má ṣe bàbá Dágbéyà yọ wá tó ṣe ń gbà ẹ̀ tó wọlé wá tó wá sí ìyá ẹ̀ tó ń ṣe gbá tó ń ṣàwo yẹn gbogbo tó ń lọ bí àwọn bá kiri. Ṣé Tinubu òrí ni ó rì náà? Ṣé DSS òrí ni wọ́n rì náà? Ọ̀tọ̀ ní bó ti jẹ́ Yorùbá tí ó dẹ̀ ṣẹ̀ tán dẹ̀ rí pé kò ṣẹ̀. Tọ́rí pé ọ̀tẹ̀ ni wọ́n fi declare wanted. They were looking at him until tọ́kùkù tẹ̀ wá sọ pókè. Freedom dé. Kí freedom yẹn dẹ̀ dédé lẹ̀, èmi ni mo mọ tí mò ń sọ. Kọ́ lọ jẹ́ kí freedom yẹn dédé lẹ̀. Kò lè yẹ́yìn tẹ̀ ń wò mí, èmi ni mo mọ̀ èmi lóye. Tó bá tiẹ̀ wá di campaign manager lénìí, kì í ṣàfibíṣó lóore ní. Ohun tí gbogbo olóyè ọba ìjòyè tí wọ́n ṣe tì tó torí ẹ̀ dọ̀bálẹ̀ sọ́dọ̀ àwọn ọba káàkiri tí ò sọ́ba kankan tó yọ̀dí tí Ládọjà débẹ̀ tàì débẹ̀ not quite 1 month tó bá lọ Àbújá tó lọ bẹ̀bẹ̀ tí Tinubu dẹ̀ sọ pókè ó sọ pókè ní ó sì kù gbésẹ̀ tí Ìgbòho sì máa gbé. Ìgbòho tẹ́ ló di campaign manager ó sì ní gbésẹ̀ tó tún sì máa gbé ẹni ẹlẹ́ni nítorí freedom èmi àti yín. Battalion DSS wọ́n lọ bọ̀ bá di ilé ẹ̀bẹ́ yẹn nítorí freedom èmi àti yín, nítorí kí Fúlàní bá máa pa wá nípakúpa. Ó dẹni tó ń sá lọ tó sá kúrò Nàìjíríà through the tenure of Buhari kò wọ Nàìjíríà yìí wá until tí Buhari lọ tọmọ yẹ ẹ̀ débẹ̀ ló tó fojú kan Nàìjíríà. Wọ́n wá lẹ́ni tó fún ní tentative pardon. Tentative, I stand to be corrected, kì í ṣe permanent for now. Ó sì láwọn ìgbésẹ̀ tó máa gbé kó tó jẹ́ permanent. Ní tí ò yí ọ̀pọ̀lọpọ̀ pọ̀ ju tó yé yín lọ. Ẹni tí ó súnmọ́ bò tàbí tó súnmọ́ bò tí Ìgbòho lè la òfin tán ló wọ́pọ̀ ju àwọn tó súnmọ́ tó lè sọ̀rọ̀ fún lọ. Ntẹ́mi àti ẹ̀jọ́ sọ for one night, it got to a state omi bọ́ lójú mi. Táànú ẹ̀ ṣe wípé kí lọ́mọkùnrin ṣe tó le tó yìí. Bọ́tẹ́wà comfort zone ní ẹ̀kan sọ jágajàga tó bá yín lẹ́nu mọ̀ kí ló ṣẹlẹ̀ sí máa yẹn. Ẹ wá dúró lórí social media ẹ wá bẹ̀rẹ̀ sí ní pọ̀ lẹ́nu
ìlà fi mọ ọba ìlẹ̀kẹ̀ la fi mọ jòjì èdè wa làmì ìdánimọ̀ wà. pẹ̀lú ìgbìyànjú kéde Yorùbá kó má dohun ìgbàgbé kó má dohun àfìsẹ́yìn tí egun fi sọ. ọ̀mọ̀wé Gbẹ́ngà Fágbọnú ti kó o jáde. dictionary Yorùbá aláwòrán kúnlẹ́kàkì ogun fọ́fọ́ láti ìbẹ̀rẹ̀ dópin ló ṣàtúpalẹ̀ àwọn ọ̀rọ̀ Yorùbá tó ta kókó pẹ̀lú àlàyé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu olùkọ́ àgbà. kò ṣeé mà níní fún gbogbo ọmọ Yorùbá o àgbàlagbà tàbí àwọn ọmọdé ìsẹ̀yìn. àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ Yorùbá tó ta kókó tó lé ní ẹgbẹ̀rún mẹ́tàlá pẹ̀lú àwọn àwòrán tí yóò mú òye ọ̀rọ̀ yéni ní kankan. dictionary Yorùbá ti wà jákèjádò ilé ìtajà àti ilé ìtàwé jákèjádò àgbáńláyé. fẹ̀yìn tẹ́ ẹ fẹ́ rà tàbí tẹ́ ẹ fẹ́ kó lẹ́kọ̀ọ́ janturu. ẹ̀yin tẹ́ wà ní United Kingdom ẹ̀jẹ̀ kò sí ìyáàfin Dorcas Amusan Fagbonu ní 119 Little Houghton Lane Bradford BD5 OHT tàbí kẹ́ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí +447401222557. ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ máa pọ̀ sí ọ̀gbẹ́ni Olúọ̀sọ́sọ̀yà ní 601 Cypress Station TR Unit 510 Austin Texas tàbí kẹ́ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ +175727735552. ẹ̀yin ti Europe ẹ kàn sí ìyáàfin Mary Buckner Eriksbo Pittsburgh Ostergaard 3242434 Angel Gogglebox City ní Sweden tàbí kẹ́ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí +4673832929. ẹ̀yin torílẹ̀-èdè Nàìjíríà ìrọ̀rùn ló bá dé o ní ìpínlẹ̀ Ògùn ẹ máa kàn sí bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn tàbí kẹ́ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí 08130602361. ẹ̀yin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ pè ọ̀mọ̀wé Victor Taiwo sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí 08126923916. kò ṣeé má níní o fún gbogbo ọmọ Yorùbá o. 32,000 àwọn tí máa rán yẹn mo fẹ́ máa fún wọn lówó èmi mo fi 3,000 lé 32 anybody tó bá máa ra dictionary sí 32,000 ni. ẹ̀yin tẹ́ bá dẹ̀ sí lábẹ́òkúta tẹ́ fẹ́ kán bá yín gbé 5,000 lówó mọ́tò. ẹlòmíì gbé ọba toko máa ní kó lọ sí Paṣẹ́kẹ́ kó lọ bá mi fìwé ìránṣẹ́. òun ló máa lówó mọ́tò láti ọba toko lọ sí Paṣẹ́kẹ́ á tún fowó ẹ̀wọ̀ mọ́tò padà. 3,000 tí mò ń gbà yẹn 3,000 ẹ̀ làwọn máa kó fún ní mọ́tò. enough of that 33,000 ìwé yìí ní 32,000 ìwé yìí sìn 5,000 ẹ̀ lówó mọ́tò tẹ́ bá fẹ́ ká bá yín fi ránṣẹ́. tó bá ti wá ju normal bus stop lọ ẹ̀yin àtonímọ́tò ní kẹjọ sọ. àwọn normal bus stop tí ó wà lábẹ́kúta bí Ẹ̀pẹ́ bí Ìkòròdú bí Yànàpájà Òṣòdì Bẹ́gà kí ló ń pè bíbà Ọjọ́ta Kétu àwọn ibi tá a lè lọ nìyẹn. tó bá ti yàtọ̀ sí gbogbo àwọn ọbẹ̀ yẹn àti Ṣàngó àti Ifọ̀ gbogbo àwọn ọbẹ̀ yẹn mọ́tò ń lọ bẹ̀ direct. tó bá ti yàtọ̀ sí àwọn ọbẹ̀ dẹ́ni Ìbàdàn nìkan ní Àpáta àti Ìwó road. tó bá ti yàtọ̀ sí gbogbo àwọn ọbẹ̀ yẹn àwa gbé dáwọn ibi tí mo sọ yìí fún àwọn onímọ̀ ilẹ̀ máa make arrangement bẹ́ẹ̀ ṣe máa fún àwọn onímọ́tò tó máa gbé dọ́dọ̀ yín lè máa fún wọn lówó. mi ìdààmú mọ́ mi wá ṣiṣẹ́ kú o àwọn ẹni ẹlẹ́ni tí mò ń rán ibi náà tí mò ń rọra mi wà láyé ń pọ̀. 32,000 ní dictionary sí ẹni bá ní interest. èní nìyẹn lẹ́ẹ̀kejì tẹ́ bá jẹ́ pé Èkó Ìbàdàn kankan lẹ́yìn wà tẹ́fẹ́ kan fi ránṣẹ́ 5,000 lówó mọ́tò. Ọlọ́run á ṣe dáadáa fún wa. Dr. Mayegun àwọn náà ń ṣe bẹbẹ fẹ́ni tó bá ní interest inú ọ̀rọ̀ wọn ẹ pè wọ́n. Dr. Fioda mo ti sọ pé kì í ṣe spiritual problem nìkan Dr. Mayegun o wọ́n tún try sórí ọ̀rọ̀ wọ́n á play jíngù yẹn fún wa wọ́n try gan sórí ọ̀rọ̀ àní àrùn kan báyìí alárùn kan báyìí alárùn kan báyìí wọ́n gùdù náà wọ́n mọ̀ yẹn náà ṣe pàní kan play jíngù yẹn. then ojúlówó ọmọ Yorùbá ẹ̀yin ọmọ ọkọ tẹ́ yàtọ̀ sí àwọn ọmọ àlè ẹ̀yin tẹ́ fẹ́ràn ìran yín dénú ojú òní tì yín ara òní ní yín o ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ lóòótọ́ bàbá mi kan ti sọ̀rọ̀ ó ní kì í ṣe gbogbo ajá tó bá gbóni lèèyàn máa ń sọ̀kò lù ṣùgbọ́n àwọn ajá kan wà ajá dìgbòlugi ni wọ́n
tẹ́ ẹ bá rí wọn tẹ́ ẹ bá sọ̀kòlù wọn bí ò bá rí ẹ̀yin gé jẹ àwọn tó ń bọ̀ lẹ́yìn yín á gé wọn jẹ ṣẹ́ gbọ́ mi. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ kí ìran Yorùbá ó ṣàṣedànù ni aláyé ni ò ní jẹ́ káyé òun ó bàjẹ́ ṣẹ́ gbọ́ mi. làwọn bàbá wa fi sọ wípé àgbàrá ò sọ pé òun ò wọlé onílé mà ní ò ní gbà fún ẹ̀yin ọmọ Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ẹja fi ọgbọ́n kún agbára wa. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí yín lórúkọ bàbá Prophet Banji Akíntóyè bàbá dáadáa bàbá tó ṣe é fi yan gẹ̀ láwùjọ àwọn bàbá. Mo tún kí yín lórúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà májàsọ́lá ọlá ń bí wọn nú bẹ́ẹ̀ ni tó dẹ̀ máa bí àwọn ọ̀tá ẹ̀ pa àwọn tí ò tó nǹkan tí ń mí gèrètè. Mo forúkọ àwọn bàbá méjèèjì kí yín káàkiri gbogbo àgbáyé níbi tẹ́yìn ọmọ Yorùbá bá wà pé àjíǹde ara yóò máa jẹ́. Ohun tí mo wá fún náà ni ọmọkùnrin tó ń pè ní Sowore. I don't have anything against him but gẹ́gẹ́ bí mo ṣe dúró if you tamper with Sunday Igboho's name if you tamper with Yoruba race I will face you. Now nígbà tí Jonathan wà ń bẹ̀ ṣé Jonathan ni yes nígbà ayé Jonathan wọ́n fún àwọn Niger Delta ní amnesty wọ́n wá fún wọn lórí ọ̀fẹ́ ká máa ṣọ́ ilẹ̀ wọn ìjọba kò bọ̀ fún wọn torí páìpù epo àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tí Yar'Adua àti bàbá Buhari débẹ̀ àwọn Fúlàní tí ń pa ìran ọmọ Yorùbá nípakúpa wọn náà náà fún wọn ní amnesty wọ́n sọ wọ́n di repentance Boko Haram àbí bẹ́ẹ̀ kọ́ bó o lọ bọ́ ṣe sórí tí ìnàkí Yorùbá ò ṣe bó o ní Niger Delta ṣe sórí tí àwọn ọmọ Fúlàní sórí tí ìran Yorùbá ò ṣe. Now ẹgbẹ́ ta ni pọ́lítíìsì alámọ̀là láàrin Sunday Igboho àti Sowore tó jáde síta tó deny pé òun ò ṣe Yorùbá tó ní àwọn Yorùbá manipulate àwọn òbí títí oníná fi ń pè wọ́n ní Sowore pé òun ò ṣe Sowore òun ò ṣe Yorùbá. Ibi tó ń claim pé ìlú ibi tó ń ti wá Fúlàní ń pa wọ́n lọ́tún ó ń pa wọ́n ń bẹ̀ lóru kí ni Sowore ṣe ń bẹ̀ tó bá jẹ́ pé Sunday Igboho ṣe dé ìsìn tí Sunday Igboho wá join party AA alliance àbí kíní kan alliance wọn náà jọ ṣe revolution irọ́ tí Sowore ń ṣe tó jẹ́ pé ó fi ń parọ́ fún ẹ̀yìn kan tí ìran Yorùbá dẹ̀ ń kú ikú ẹlẹ́yà tá ló ń ṣòṣèlú alámọ̀là. Sunday Igboho jáde síta ó ní èrèdí tó ń fi support bàbá Tinubu ní kókó gbé security ilẹ̀ Yorùbá fún àwọn ojú òun ò lè gbà kán máa pa Yorùbá ní ìpakúpa. Ó yàtọ̀ sẹ́ni tó sọ wípé tó mọ̀ pé òun ò lè di president tó mọ̀ wípé òun ò lè dá ṣùgbọ́n tó fi I want to become a president tó fi ń gbowó lọ́wọ́ ọmọ àwọn ọmọ Yorùbá tó fi ń gbowó ní international body that is Sowore for you. Táwa ni ọmọ àlè táwa ni illiterate nínú olóyè Sunday Igboho àti Sowore. Ìbéèrè ni èèyàn kan jáde síta ó ní please I'm ready to flush them out in my father's land. Ó dẹ̀ rí wípé ẹni tó lè fún un láti lẹ́yìn kóun lè ríṣẹ́ yẹn ṣe tí ìran Yorùbá máa fi ní ìsinmi òun náà ni bàbá Bọ́lá Ahmed Tinubu. Torí nígbà táwọn ọmọ Niger Delta sọ wípé àwọn Haúsá wọ́n wa epo lọ́dọ̀ wọn àwọn dẹ̀ ń jìyà Jonathan fún wọn ní amúlẹ́sì àti Yar'Adua wọ́n wá ní ká máa ṣọ́ ọ̀pá epo wọ́n dẹ̀ gbé owó bàtúbàtú fún wọn lára ibẹ̀ yẹn ni Àsárídòkúbọ̀ ti là lára ẹ̀ ní Tombolo àìmọye wọn bẹ́ẹ̀ lọ. Nígbà tí Buhari náà débẹ̀ àwọn ọmọ Boko Haram tó ń pààyàn ń pakúpa wọ́n sọ wọ́n di repentance Boko Haram èyí tó máa kó sí Nigeria Army èyí tó máa kó sí Nigeria Police èyí tó máa kó sí immigration èyí tó máa kó sí custom. Ẹni tí wá jáde síta pé òkè ohun tí mo fẹ́ rèé èyí tí mo fẹ́ rèé give me opportunity to secure my father's land give me opportunity to flush all these bandits out of my father's land. Ó wò ó pé ẹni tó lè ṣe tó lè fún ní backup
tó máa fi ríṣẹ́ yẹn ṣe tí ìran Yorùbá máa fi nísinmi that Yorùbá can be able to secure our people ní bàbá Bọ́lá Ahmed Tinubu. mo ti béèrè ìbéèrè yẹn láàárọ̀ pé Àtíkù tó fẹ́ wá campaign ní ilẹ̀ Yorùbá kí ló fẹ́ fi campaign àbí bí Fúlàní bí wọ́n ṣe ń pa wá ní ilẹ̀ Yorùbá ṣé àná òun ò rí ni kí l'Àtíkù sọ. They don't want to go against the will of their people torí pé àwọn ló rán àwọn ọmọ yẹn sí ilẹ̀ Yorùbá. Kí ló sọ? Òun ló jẹ́ kí n gbé ohun tí Sultan Sokoto fi ṣe ọ̀rọ̀ pé nobody can stop bandit. Kí ló sọ? He say nothing. He say nothing about it. Òbí kí ló bí sọ? Nígbà táwọn ọmọ Ìgbò sọ pé Lagos belong to them, Lagos no man's land. Ṣé ìran Yorùbá kan lè lọ sọ wípé Asaba or Onitsha no man's land ni? Ẹ mọ̀ pé wọ́n ti ń gbalẹ̀ wa, wọ́n ti ń lé wa lọ díẹ̀díẹ̀ lórí nǹkan ẹni wa nìyẹn. Ẹ̀já jọ fòye kún. Ohun tí Sowore ti sọ idea yẹn the opportunity to make money. Ọdún kelore nígbà Yar'Adua ó jáde síta pé ó fẹ́ di president, nígbà Buhari ó jáde síta, nígbà Jonathan ó jáde síta, nígbà ilé tó tún kúrò ó tún jáde síta, nígbà Tinubu ó tún jáde síta náà. Gbogbo àwọn tó náà jọ ṣe revolution káàkiri níjọ́ tó bá máa di ìbò ó lè jẹ́ 1 vote or 10 vote náà máa rí. Ìjẹ́ ni pé wọ́n fi ayé àwa, wọ́n fi ayé Yorùbá wọ́n fi play game. We should not allow them anymore. Sowore sọ wípé òun ò ṣe Yorùbá. Sunday Igboho did not deny pé òun ò ṣe Yorùbá. Ohun tó dẹ̀ jáde síta náà ni gbogbo wa la rí. I'm ready to flush them out in Yorùbá land. Who can give us that chance? It's Baba Bola Ahmed Tinubu. Iṣẹ́ táwọn bàbá wa Olúbàdàn, Ọọ̀ni of Ifẹ̀, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, bàbá wa Olúgbọ́n, Ajérò, Ọlọ́wọ̀, iṣẹ́ tó ti parí ni mo fi ń pariwo látijọ́ pé ẹja fi ọgbọ́n kún agbára wa. On the 15th àwọn Fúlàní fẹ́ hijack plane ní Àkúrẹ́ o, wọ́n fẹ́ hijack plane ní Àkúrẹ́. Tẹ́ ẹ bá gbàgbé àwa ò gbàgbé, that our brother Ọ̀jájú ni ó sọ fún wa wípé they have already have camp in Ondo State. Ẹ máa ra ntán dálé Èkìtì o ní Ìkọ̀lé local government. Ibẹ̀ náà ti gbé èèyàn tán ní ká tó gbé àwọn yẹn lẹ̀ kán lọ kó virgin wá, àwọn ọmọ tí ò tí ì mọkùnrin rí. Is it not a shame for Sowore láti jáde sí tẹ́tà pé Sunday Igboho ń play politics of Amala politics? A jáde síta máa parọ́ fún nígbà tó rí tíágàsì ń jọ àná ó ṣe sá, nígbà tó rí tíágàsì tó tíágàsì wèrè ó ṣe sá. Okay, ní ìgbà for good 5 years Sunday Igboho ti wà ní ẹ̀yìn odi. Kí ni ipò Sowore, kí ni pààtì ẹ̀ ní Ondo State tó ti wá? Tẹ́ bá ti rí wọn ẹ ti rí ìwà ọmọ àlè lára Sowore. Is a big fool tó dẹ̀ ń parọ́ tó fi ń ta àwọn kan tó ń mèkì owó. Ọdún kẹlò ó di nígbà yé Tinubu ó jáde àbí nígbà yé Buhari méjèèjì ó jáde ó di mẹ́ta, nígbà yé Jonathan ó jáde síta. Why are you deceiving people? Sunday Igboho did not come out that he want to contest for election. Sunday Igboho did not say that he want to become a senator. He did not come out that he want to become a governor. But what Sunday Igboho say that I'm ready to flush these evil people out of Yoruba land. Who can give us the chance? La fi ń pariwo fún bàbá Tinubu pé tẹ́ ẹ bá kúrò ń bẹ̀ tán tójú Yorùbá máa rí, tẹ́ ẹ bá ṣe tó yẹ ká ẹ ṣe fún ìran yín. They will just wipe away the Yoruba race. They will just flush Yoruba out of their father's land. Sowore ọmọ àlè ni ẹ́ nígbà tó tẹ̀ tó ti deny pé you are not a Yoruba. Tó ti deny ní public pé you are not a Yoruba.
ni mo ti mọ̀ pé you are a big fool. You are a big fool, Sowore. Sunday Igboho is better than you in 1 million times. Torí nígbà tí wàhálà ṣẹlẹ̀ níbi tí Sunday Igboho ti jáde wá, the man ran up pé ní òun ò ní jẹ́ káwọn èèyàn kúkú ẹlẹ́yà. Wọ́n lé sẹ́yìn odi torí àwọn èèyàn ẹ̀. Ó jáde síta pé enough is enough. You can't come to my fatherland at 30 kilo like a chicken. O gbọ́ pé wọ́n ń pààyàn l'Ondo. What is your impact? O gbọ́ pé wọ́n ń pààyàn l'Ondo. Ẹ wá jáde síta ẹlẹ́yìn jà fáwọn èèyàn. Ẹ wá máa pariwo revolution. Ẹlẹ́jọ̀ tá a kọjú tó kọjá lọ àmọ́ bí fraud ṣe bó ṣe wáyé láàrin ẹ̀yin ẹgbẹ́ Sowore, stop deceiving people. So ọ̀rọ̀ ẹ ò lè tà because majority àwọn èèyàn mọ̀ pé n tó máa jẹ́ ló ń wá kiri. You are a jobless man. Okay, revolution tẹ́lẹ̀ ń ṣe látijọ́ yìí. What is the impact tó ní lára àwọn èèyàn? Káwọn èèyàn lè máa dáwó fún ẹ pé Sowore is working because you want to become a president. You did not see that we are not one. Tó bá fẹ́ jà fáwọn èèyàn lóòótọ́ ó yẹ kó mọ̀ pé this country that they call Nigeria is not a country. Ẹ̀yin èèyàn tẹ́ bá ti rí ẹ ti mọ̀ wípé ìwà ọmọ àlè because he has denied our own father's land. Ògbénu omi ríran ń tẹja ògbólógbé gúngún ní dún tàbàntàbà nínú aṣọ ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tì fún tẹ̀dọ̀ ewé àti olóyè Máyégún adífá bíi ẹni wẹjú aníkúlápó agbọ́sẹ̀sẹ̀ fámọlé agbẹ́ǹkùlé mọye olùtọ́wù ogun àìrọ́mọbí ní tiẹ̀ ní ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dì mú àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì káṣiṣẹ́ bíi erin jẹ̀jẹ̀ ìlérí ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ní tiẹ̀ ní tàbí ogun afinisẹ̀sìn níwájú olóore èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú abólórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò aníkúlápó àgbàlagbà ọ̀jìmì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 báṣẹ́ bá mu mi àjò dànù bí gèrè bá mu mi àjò dànù tilé tọ̀nà la fi ń jolóńgìní tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú kógun ayé rẹ̀ ó dà fìyẹ́yìn. Ẹ̀gàn ò pé kó yín máa dùn mọ́ o a ti wà tipẹ́tipẹ́ a ò lè yára wa ẹ̀gàn ò pé kó yín máa dùn ẹ má jẹ́ ká fún àwọn ọ̀tá láàyè láti dàárín wa rú àwọn gbọ́ yìí sọ yìí àwọn kan wà nínú ọmọ Yorùbá kò ṣe ni wọ́n kò jólúre ṣe tó ń gbọ́kọ́ olúre tó gbàdá olúre tó fi ń kọ́gi ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọ̀tá kan tí ìran Yorùbá ní the only common enemy that Yorùbá have kí náà ń lò láti máa wíìnì máa borí ọmọ Yorùbá ó náà ní divide and rule mo bẹ̀ yín mo wá láti wá bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá pé ẹja gbọ́ra wáyé ẹ má jẹ́ kí ìdí àwọn ará bíbà yóò mú wa gẹ́gẹ́rẹ́ ló kù ká débi tá à ń lọ òun ló jẹ́ kí n ṣe prógámù yẹn níjọ́hun àná pé ẹja fọgbọ́n kún agbára wa lára ìfọgbọ́n kún agbára wa náà la wà lọ́wọ́lọ́wọ́ mo bẹ̀ yín o mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọjọ́ ọ̀la tó dára fún ìran Yorùbá gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá káàfàtà nílé lóko l'Amẹ́ríkà ní London ní Canada gbogbo Europe gbogbo Africa gbogbo Asia country òkè lẹ́ múru sí òkè lẹ́ máa lọ ẹ̀ ní wálẹ̀ lágbára Olódùmarè thank you bàbá mi Sodus ẹ kú ọjọ́ mẹ́ta ẹ fohun tó dára ṣe mí lọ́wọ́ Ọlọ́run á fohun tó dára ṣe yín náà lọ́wọ́ á dára fún yín ojú òní tì yín ẹ fohun tó dára ṣe mí lọ́wọ́ lọ́sẹ̀ yìí mo kí yín lórúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tí mo torí wọn jáde lọ́sàn-án yìí pé àgbàrá yìí fòkòtò ire ayé yìí ò ní fò yín rù ṣé rí ohun tó ń lọ fídíò kan jà rìnrìn
pé Májàsọ́lá ń ṣépè fún ọmọ Yorùbá àbá ọmọ Yorùbá póríṣi méjì àwọn kan wà ojúlówó ọmọ Yorùbá tá a ti jọ lẹ̀pọ̀ láti 2019 tí wọ́n ṣùgbọ́n ọmọ Adéyẹmọ láti 2020 tẹ́tù dùdé náà pé olóore ò gbẹ́dọ̀ kú sípò òkà èṣépè fún yín láéláé torí pé olólùfẹ́ ìran kóòtù òjíire ni ojúlówó ọmọ Yorùbá ni tó dẹ̀ ń fẹ́ àlàáfíà fún ìran Yorùbá èmi kàn wá bẹ̀ yín ni fún ẹ̀yin tẹ́ ẹ ṣi ọ̀rọ̀ yẹn gbọ́ torí àwọn màmá wa kan ti bínú bẹ́ẹ̀ ni àwa tá a sọ wípé ẹja fọgbọ́n kún agbára tí a ní ẹja lò ó Tinubu ló wà bẹ̀ lé ní ọmọ Yorùbá ni ẹja lò ó ẹja lò ó bá ẹ má dẹ̀ jágbé ṣe lónìí Tinubu gẹ́gẹ́ bíi pé Yorùbá ló ń ṣe é tí wọ́n bá lè rí wípé any decision tí Tinubu bá wá make lénìí bàbá mi Okòwò Táíwò God bless you ìyá mi Dọ̀kásì Ọ̀yáwòye màá dọ́dọ̀ yín mò ń bọ̀ ní wíìkì tá a wà yín mò ń bọ̀ ń bàdàn màá dọ́dọ̀ yín lábẹ́ bó ti wù kó rí tí àwọn ọ̀tá bá lè rí pé gbogbo ohun tí Tinubu ń ṣe Yorùbá ló ń ṣe ìyẹn ni pé tí a bá múra ìyà tó yẹ kí Tinubu jẹ lọ́wọ́ wọn Yorùbá ní ọ̀jẹ̀ èrèdí tí àwọn náà fi gbẹ́dọ̀ fọgbọ́n fún agbára nìyẹn ká wá lo àǹfààní Tinubu yìí láti tètè ṣe ohun tó dára fún ìran Yorùbá ká bá lè rọ́nà lọ ṣé rí ọ̀pọ̀ ènìyàn nígbà tí wọ́n gbọ́ pé wọ́n rìlíìsì Sunday Igboho tẹ́ bá ń bá ọ̀rọ̀ yẹn lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìgbò ló jáde síta ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ni ọlọ́pàá funfun yín dà síta we have somebody to confess ó wà lára àwọn tó gbéṣẹ́ yẹn fún tó lé láíláí òun ò lè ṣe é pé lóòótọ́ ọmọ OPC lòun pé kó jáde síta kó máa àbùsì Sunday Igboho lára wọn ló jáde síta ó ti jọyìn olóṣèlú ni ó ti ṣe gbá ni ó ti ṣe kòkó bàbá aṣáṣùn ẹni tí ò ṣe fídíò nígbà tí Sunday Igboho wà ní lẹ́yìn odi tí wọn ò kàn dẹ́mu tán ṣe fún tójú ẹ̀ rí àwọn ló wá jáde tó wá bẹ̀rẹ̀ sí make fídíò tí èmi dẹ̀ máa ń sọ wípé majority of them ohun tí ojú Sunday Igboho rí ní ọdún márùn-ún yẹn ojú wọn á rí jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá gbọ́ àwọn ọmọ Ìgbò náà tó jáde síta tó ń sọ títí wọn àwọn yẹn ní Igboho ń bá wí pé ẹni bá ní kó má tẹ̀lé Tinubu ṣé Peter Obi ní kó wá tẹ̀lé ni àbí Àtíkù ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ kó tún fi eléyìí dàárín wa rú ẹ má jẹ́ kó tún wá lu another divide and rule divide and rule bí wọ́n ṣe lo onítìrí àárín wa nìyẹn tó scatter tó dalérú tó dọ̀nà rú ẹjẹ́ wa gbọ́n ẹ jọ̀ọ́ mo mọ̀ pọ̀ lọ́gbọ́n nìyí agbára tó wà lára wa ẹjẹ́ wa lu ọgbọ́n sí Sunday Igboho will never abuse any authentic genuine Yorùbá race tàjọ ńlẹ tẹ̀ ń láàgùn lọ́sọ̀ tẹ̀ ń láàgùn lórí ẹ̀yin kọ́ ló ń bá wí o àwọn kan dá rẹ̀ sí àárín wa àtàwọn ọmọ àjòkúta mọ́mú mi tẹ́yìn náà bá lọ sórí social media ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń sọ mbẹ̀ ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àrà tó ń dá ṣẹ́gbọ́ mi kóṣù yìí ó tó kó rẹ̀ lágbára Olódùmarè a máa rẹ́rìn ayọ̀ lórí wa tá a bá ti ní ààbò àyè á gbà wá láti sọ wípé àwọn wọ̀nyí àfẹ́ wọn nílùú wa mọ́ bàbá dúdú tó ń kó káàkiri tó fi ń ráìdì wa yẹ tó bá wà lórí ọwọ́ àwa náà àwọn náà mọ̀ pé oore tí Buhari ṣe fún wọn Bọ́lá Ahmed tí í ṣe fáwa náà a lè pa àwọn olóṣèlú yìí tí ẹ má jà tanra wa jẹ tàbá ní apá wọn tí a kàn pariwo àwọn kan dẹ̀ wà nínú ọmọ Yorùbá tẹ́mi máa sọ eléyìí lénìí yes, you are not the one who is behind punishment by the chief. àwọn kan dẹ̀ wà nínú ọmọ kóòtù òjíire ọmọ Yorùbá gidi ni wọ́n o bàbá wọn
ìyá wọn ọmọ Yorùbá ni ṣé ń gbọ́ mi wọ́n forí sọlẹ̀ sí ilẹ̀ Yorùbá àwọn náà dẹ̀ sọ wípé àwọn náà ń fẹ́ òmìnira fún ìran Yorùbá wọ́n ti wá rí ìrìn àjò yẹn gẹ́gẹ́ bí opportunity to make money kájà máa képe ti àwọn bàbá yẹn lọ ká máa bú àwọn olóṣèlú wa lọ at the end of the day ká má rí resort ṣùgbọ́n owó orí YouTube tó ń gbà kán lè máa rí gbà lọ ẹ jájọ jókòó kájọ ṣe assignment yẹn dáadáa èwo ló máa yá wa jù tá a bá kó irin mẹ́ta ságbẹ̀dẹ rọ lẹ́ẹ̀kan bó ti wù kí alágbẹ̀dẹ yẹ ó gbóná tó ìkọ̀kan náà ní ọmọ yọ jáde nínú náà èwo ló yá wa jù ká rí orí ọ̀fẹ́ àwọn bàbá yìí lò ká tètè lè àṣìfù tó yẹ ká àṣìfù kákà máa pariwo yìí oríwo lọ́tún ariwo lọ́sì ká máa rí owó gbà lórí social media lórí YouTube ní lórí TikTok ní àwọn tí Sunday Igboho ń bá wí nìyẹn àwọn kò ṣe kò jó olúre ṣe tó gbọ́kọ́ olúre tó gbàdá olúre tó fi kọ́gi kì í ṣe ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá kì í ṣe ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti rí níìsì tó ń gbé jáde síta tí Bọ́lá Ahmed have signed security network for the Southwest ó máa fún wa ní orí ọ̀fẹ́ to secure our land. I know Sunday Igboho very well. Sunday Igboho will never abuse the Yorùbá most especially ẹ̀yin ìyá tẹ́ ń fẹ́ lọ́sàn-án tẹ́ ń fẹ́ lóru tẹ́ ń fẹ́ lówùúrọ̀ Igboho will never abuse you. ẹ má jẹ́ kán tún lo ohun tó ń lò tó fi ń ba ayé ìran Yorùbá jẹ́ ẹ má jẹ́ kán lò ẹ má jẹ́ kán lò ó bàbá Adéwọ̀lú Oyínwọ̀lú Iyọ̀wọ̀lú Adùnwọ̀lú Ládọjà wọ́n mọ tó ń ṣe méje gbàtà tí ń pariwo ẹ bá wa fi Sunday Igboho lẹ̀ most especially mo máa tún pé bàbá Tinubu pé ìtìjú ńlá ni ló jẹ́ fún yín o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ìtìjú ńlá ló jẹ́ fún yín ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ìtìjú ńlá ló jẹ́ fún yín pé Fúlàní sokùn mọ́ Yorùbá lọ́rùn ó difficult fún yín láti tú ṣé nígbà táwọn bàbá wa tú okùn yẹn tán ṣé èpè ló yẹ ká tún máa ṣe fún wọn ẹ já fọgbọ́n ṣe ẹjọ́ ẹ̀yin lẹ́ni Ìgbòho ló ní yín Ìgbòho will never ṣépè fún ọmọ Yorùbá láéláé àwọn kan dá àrẹ́sì tí ọlọ́pàá white kó jáde síta àwọn tó sọ ńgbà yẹn lọ́hùn wípé ẹni máa jà fún ìlú kì í wọlé kì í jáde lójijì tó dé bá wọn lójijì pé bàbá Tinubu ní kí Sunday Igboho máa bọ̀ nílé ó ṣọ́ọ̀kì wọn ni ète wọn ni àwa mọ bó ṣe ń lọ but kì í ṣe gbogbo ènìyàn la lè sọ fún ṣẹgbọ́n mi ẹ jọ̀ọ́ kò sẹ́ni tó máa ṣe tóun náà ò ní sọ̀rọ̀ ẹ̀yin kọ́ ni Sunday Igboho ń ṣépè fún kò lè ṣépè fún yín mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ yín bàbá wa àtẹ̀yìn ìyá wa ènìyàn ń rìn kórí ọmọ mi mo ń bẹ̀ yín ni ẹ má jẹ́ ká tún lo opportunity yẹn láti tú wa ká ẹ má jẹ́ ká lo opportunity yẹn láti dàwárú ẹ má jẹ́ ká lo opportunity yẹn láti bà ohun tó dára jẹ́ mọ́ wa lára ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi mo ń bẹ̀bẹ̀ ni mo ń bẹ̀bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kájọ gbé sínú èrò bí a ti ń kọ́ ní Dúpẹ́ Onítìrí ń parẹ́ Dúpẹ́ Onítìrí ọmọ Yorùbá ni o àwọn wo ló ń lò àwọn ọ̀tá wa bí a ti ń kọ́ làwọn Àjàkáyé ń parẹ́ làwọn Black Gold ń parẹ́ bí a ti kù díẹ̀ ká dé ìṣẹ̀lẹ̀ àṣeyọrí wa ọlọ́pàá white náà jáde síta tó lóun gbé àṣàgà tó sọ wípé oyè tó ń jẹ ju oyè ọba míì lọ́lẹ̀lẹ̀ Yorùbá ẹni tó ní ká lọ mú 20 billion wá níjọ́ wo la fẹ́ rí kì í ṣe pé ká kúkú sọ̀mìtì ara wa fún àwọn ọ̀tá ni. mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi torí mo lánàá nígbà tí mo ń gbọ́rọ̀ yẹn mo pe ọmọ yín ó ní bàbá Èkìtì òun àti wọn máa ṣépè fún àwọn ọmọ Yorùbá nígbà tóun ò ya wèrè ó ní àwọn tí ò fẹ́ ká ní àṣeyọrí
àwọn tí ò fẹ́ ká ní àṣeyọrí, àwọn tó jẹ́ pé ìnira ló jẹ́ fún wọn bóun ṣe padà wọ̀lú, torí wọ́n mọ̀ pé bóun ti padà wọ̀lú ikú òjijì á dínkù ní ilẹ̀ Yorùbá látọwọ́ Fúlàní. mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ wá, ẹ jọ̀ọ́ tó bá jẹ́ òkè Ìgbòho ṣẹ̀yìn, tí Ìgbòho ò bá ṣẹ̀yìn ta ló tún fẹ́ ṣẹ̀yìn? ẹran ọba ló mú oko ọba jẹ. tí ọmọ yín ò bá ṣẹ̀yìn ta ló tún fẹ́ ṣẹ̀yìn? ẹ má jẹ́ káwọn ọ̀tá lo avenue yẹn láti tún wà ní wa mọ́. ẹ jẹ́ ká tẹ̀síwájú. mo gbogbo ńgbà tí mo rí ìròyìn yẹn pé wọ́n ti sign security ìrù ẹkùn, mo jubilate pé yes ìtura ń bọ̀ nílẹ̀ Yorùbá, orílẹ̀-èdè wa ń bọ̀ kankan, torí mo sì ń bọ̀ lálẹ́ tó wá sí àwọn bàbá wa létí. ṣé mọ̀ pé mo ti ń sọ̀rọ̀ Abíọ́lá láti bí ọjọ́ mẹ́ta, màá tún wá lọ sínú sítórì Díyà, Ọlárewájú àti Àdìsá, bí wọ́n ṣe súnmọ́ bí wọ́n ṣe ṣe kíni bí wọ́n ṣe súnmọ́ Fúlàní tó. kí ni Fúlàní fi ẹ̀sọ́ fún wọn? ìbá dárúkọ ìbá tún ṣe Brigadier General Raji Rasaki, ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kó kú, wọ́n rìtáyà ẹ̀ lójijì ni. He was one that saved Babangida nígbà tó plan kú ńgbà yẹn lọ́hùn. After that wọ́n là díẹ̀ mọ́lé ni pé tí mo ń bọ̀ wá lálẹ́ láti wá sọ fáwọn bàbá wa nìyẹn pé ẹ lè ṣoore fún Fúlàní. gbogbo oore tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti ń ṣe fún Fúlàní, ibi náà fi ń san padà fún wọn. ibi kí n dẹ̀ sọ fún wọn pé gbogbo nítorí fi ń ṣọ̀rọ̀ ajé ní ilẹ̀ Yorùbá táwọn mọ̀ jù wá lọ, kí n má sọ wípé 90%, kí n sọ pé 75% of it come from Yorùbá land. ṣùgbọ́n àwọn tó ń jalè jù lórílẹ̀‐èdè 95% of them they are Fulani. ẹ má jẹ́ kí dáa ní warú. mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀yìn, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, ẹ má bínú. ẹ̀yin kọ́ ni Sunday Igboho ń bá wí. Sunday Igboho kò ní èbú yín, torí iṣẹ́ sì pọ̀ tẹ́ ẹ máa bá wa ṣe, ìrìn àjò yẹn sì pọ̀ tá a jọ máa rìn. látàgbà tọ́lọ́run bá fún wa ní orílẹ̀-èdè wa tán, ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀ náà lájọ máa tó, lẹ́ẹ̀bá wa tó, most especially àwa tá a kúrò ní ilẹ̀ kóòtù òjíire yìí, tí ìrìn àjò wa ò kó dá ilẹ̀ kóòtù òjíire. tọ́lọ́run sọ ẹ̀yin di international kẹ́ lọ kọ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ náà yẹn náà lẹ́ máa bá wa fi tó orílẹ̀-èdè Yorùbá nígbà tọ́lọ́run bá gbà fún wa. ẹ má bínú, ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí àwọn ọ̀tá ó sá sí àárín yẹn. mo bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ rò pé ẹ̀yin ló ń bá wí, ẹ̀yin kọ́. àwọn kan wà láti gbà tó ti bẹ̀rẹ̀ 2019 tó ti bẹ̀rẹ̀ Yorùbá nation, wọn à sọ há lórí ẹ̀, ṣùgbọ́n nígbà tó gbọ́ pé Sunday Igboho dé, àwọn náà bẹ̀rẹ̀ sí í ṣe fídíò lórí ẹ̀. ṣé ẹ dẹ̀ mọ̀ pé ọ̀tá ẹni kò sí bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ ọ́n jó tó, kò mọ̀ ọ́n jó náà ni. bẹ́ẹ̀ forí dólẹ̀ kẹ́ka ẹsẹ̀ méjèèjì sókè lójú ọ̀tá bí ẹni pé èèyàn ò mọ̀ ọ́n ṣe náà ni. àṣìṣe ènìyàn dẹ̀ lọ́tá ènìyàn wá. mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yìn o, ohun tó dáa nínú ayé yín ò ní dàrú, ẹ ní ṣàṣetì, ẹ ní tẹ́. ọmọ yín ní Ìgbòho, ọmọ yín ní Ìgbòho, ẹ bá wa fọwọ́ tí o. ẹ̀yin bàbá wa tínú bá ń bí, ẹ̀yin ìyá wa tínú bá ń bí, ẹ bá wa fọwọ́ wọ́nú o. Ọlọ́run ọjọ́ ìsinmi á jẹ́ kẹ́ ẹ ní ìsinmi o. ara ń ni wá nílẹ̀ Yorùbá, ara ń ni wá o, ara ń ni wá o. mo ní fídíò kan lọ́wọ́, Àkúrẹ́ sí Ọ̀wọ̀ náà ti di death trap every blessed day náà ń jìyàn gbé ń bẹ̀ with AK-47. ìyẹn làwa kan fi dùn pé tá a bá kọ́kọ́ rí òmìnir ààbò tá a lè secure ara wa, a lè lórí ọ̀fẹ́ láti lé àwọn ará bíbá ẹ̀ kúrò. ẹ má jẹ́ túṣu dé sàlẹ̀ kòkò. mo fi ìjọ náà Ọlọ́run bẹ̀yìn, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, torí ìpè tí mò ń gbà láti bí ìjẹta, àwọn tó lọ kí Sunday Igboho sílé, àwọn ìkan gbòógì nínú ẹgbẹ́ ìtẹ̀síwájú orílẹ̀-èdè Yorùbá ní, tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun. ṣé Sunday Igboho wá lè máa ṣépè fún wọn lójú wọn? ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin ìyá wa ní Ìgbòho mọ rírì oore tẹ́ ẹ ṣe. ẹgbẹ́ ó sọ ní tó máa fẹ́ ná 500 wọ́n á jẹ́ pé bàbá àwòrì ṣàṣà.
ó tún lórí ọ̀fẹ́ àti padà wálé. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá ń fẹ́ kó jẹ́ pé ibi tí Nnamdi Kanu wà ní kóun náà wà ń bẹ̀, ṣùgbọ́n òun ò sojú kòkòrò tí Nnamdi Kanu ṣe. Kò torí owó kó ta ìran Yorùbá, ṣẹ gbọ́ mi, tí ẹ̀rí wà. Kò torí owó kó ta ìran Yorùbá. Nígbà tó kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́, wọ́n gbówó wá, ó lóun ò gbà. Nígbà tó wà lẹ́wọ̀n, wọ́n gbówó wá, ó lóun ò gbà pé òun ò lè ta ìran òun torí owó. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá mi forí jì í. Ẹ̀yin kọ́ ló ń bá wí, àwọn kan dá ààrẹ sí àárín wa ni. Àwọn tó ti rí tí wọ́n fẹ́ kí struggle yìí ó já síbi ire, tó ti rí gẹ́gẹ́ bí avenue to make money. Káṣà máa ṣe lọ gbúrúrúrúrú, ká máa parọ́ fún yín lórí social media gbúrúrúrúrúrú, ohun tí ò ṣẹlẹ̀ ká máa ló ṣẹlẹ̀ gbúrúrúrúrú. Pé nígbà tó tí 21 days bá pé, wọ́n bá lọ sórí YouTube, wọ́n wá bówó ń bẹ̀. Wọ́n bá lọ sórí TikTok, wọ́n wá bówó ń bẹ̀. Wọ́n bá lọ sórí Facebook, wọ́n wá bówó ń bẹ̀. Wọ́n ti wá fẹ́ sọ ohun tó ń jẹ́ ìbànújẹ́ fún ìran Yorùbá, àwọn ti fẹ́ sọ dowó. Àwọn tí Sunday Igboho ń bá wí nìyẹn. Kò jẹ́ bá yín wí. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Gbogbo àṣà sí àwọn ará bíbá ẹ má jẹ́ òṣìṣẹ́ lára wa mọ́. The method of divide and rule yẹ, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. A lè ṣẹ́ra wa. Ẹ̀yin àgbà Yorùbá náà lẹ sọ pé ṣẹ̀mí ń bí ẹ lóògùn rẹ̀. We are moving forward. Ẹ kàjá ká apply wisdom, ká gbọ́n ju àwọn ọ̀tá wa lọ. Tí a bá orí ọ̀fẹ́ tá a ní, tí a bá ti rí lò, ohun tí Tinubu ṣe yìí, ọmọ Yorùbá ní òforí kó ata ẹ̀. Wọ́n rí Tinubu gẹ́gẹ́ bí pé òun ló ń ṣe, wọ́n rí gẹ́gẹ́ bí Yorùbá. Tí bàbá Tinubu bá dẹ̀ fi orí àga tó ń wà yẹ tó bá filẹ̀, bàbá lè lọ láǹdì ní France kó ṣe báyìí báyìí sí àwa tá a wà ń bí báyìí. Wọ́n máa kó náà mọ́ wa lórí. Ṣé ń gbọ́ mi? So a gbẹ́dọ̀ fi ọgbọ́n kún ìgbàgbọ́, ká fi ọgbọ́n kún agbára wa, ká bá lè tètè débi tá à ń lọ. Ẹ̀yin àgbà Yorùbá náà lẹ sọ wípé alágbára tí ò léèrò bàbá ọ̀lẹ ni. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ojú ò ní tì yín.